tó ọpẹ́ ní fọ́lọ́run bá mi Èdùmàrè ọba òjìkọ́ òkọ́pá ọ̀pá kan òkọ́ yẹ bíríkítì ọ̀la bíríkítì ògo ẹni tí gbogbo ògo àti gbogbo ọpẹ́ yẹ fún kábíyèsí. ìmọ̀ wá fi kí gbogbo akáàbọ̀ wípé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta ní gbogbo tí bá ṣe kí ni tẹ́ bá ti ń wò mí. èmi náà ni ọmọ yín náà ni Mr. Mighty Dankuti òṣèré jí gbé ẹ̀yin lóde nínú àgbẹ̀ tí ò gbẹdọ̀ kí n tí ò gbẹdọ̀ jábọ́ tí ò gbẹdọ̀ yin gẹ̀rẹ̀ ọmọ ẹ̀gbá mo níṣẹ̀bẹ̀ àgbà àkàlà ọmọ ẹ̀ríjogó ọlá ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé. èyí la fi ń kí gbogbo wa yí pé ẹ káàsán o báwo ni iṣẹ́ àwà dáadáa. bẹ́ẹ̀ ti mọ̀ wípé lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ nípa oríṣiríṣi ohun tó bá ń ṣẹlẹ̀ ní Libya lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú àti ohun oríṣiríṣi ohun tó bá ń jẹ́ ohun tó yẹ pé ojú òrírí pẹ̀lú àwọn tó ń ṣèbàjẹ́ ni o àtàwọn tó ń hùwà dáadáa ni o. tiwa láyé kí ni láti máa jẹ́ kẹ́ mọ ibi tí à ń yí lọ. bẹ́ẹ̀ ni Mr. Mighty òun láti balẹ̀ sórí ètò báyìí. ìbọn ọlọ́run bẹ èèyàn ìbá gbọ́ àwọn àgbà tí ń bẹ lórí ìkànnì yìí mo ṣe bàá jẹ́ kí bá a ṣe kí ni kó ju mi ṣe torí ewúrẹ́ tó wọlé tí òjú bá àdéhùn àmú sọ̀gàn tó wọlé tí òjú bá àdéhùn àmú paléyà. èkòlè tó bá júbà ọ ní dandan ni ilẹ̀ máa ṣe kí ni ilẹ̀ máa lanu fún mojúbà o mojúbà ẹ̀yìn àgbègbà mojúbà fún gbogbo ọmọdé obìnrin ọkùnrin tí ń bẹ lórí ìkànnì yìí. tẹ́ ẹ̀ bá gbàgbé lórí ọ̀rọ̀ tá a sọ pẹ̀lú ìyá wa kan tó ń bẹ ní Benghazi tá a pè ní ìyá Beula tó ń jẹ́ Zainab ìyá Beula. adúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa share tẹ́ ẹ bá wa wò ó adúpẹ́ ìkó ogun wípé ẹ̀ ń bá wa share ẹ̀ bá wa wò ó torí tá a bá ṣe tẹ́ ẹ bá wò tẹ́ ẹ bá share báwo ni ó ṣe kan ìyá Beula lára débi pé ìyá Beula èèyàn ṣe kí ni wọ́n padà kàn sí wa tí wọ́n sì pè wá lẹ́yìn tó pè wá yìí tá a jọ fẹ́ ọ̀rọ̀ jómítorí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ló tún pè wá pé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ a ní ẹni bá wo fídíò tí mo post yìí mo ní tó bá kàn wọ́n lára tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ wọ́n lè bóde kọ́ yẹ kí ni kọ́ pè wá kọ́ bá wa sọ̀rọ̀ kájọ sọ̀rọ̀ kí a bá mọ báwo ló ṣe jẹ́ báwo ló ṣe kí ni báwo ló ṣe rí. a dúpẹ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ pátá lórí ìkànnì Mr. Mighty Play TV lórí TikTok ní Facebook àti ní orí YouTube. adúpẹ́ pọ̀ ògùn láìsí kò sáwà bẹ́ẹ̀ ni ẹnìkan kì í jẹ́ àwádé. ìyá Beula ti pè ó láti Benghazi wọ́n ti bá wa sọ̀rọ̀ àmọ́ ọ̀rọ̀ tó bá wa sọ òun la ní kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ń bẹ ní Libya wípé etí tó bá gbọ́ lọ ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ gbábọ̀ nítorí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ ọmọ ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọmọ ni a gbọ́dọ̀ fi ṣeré bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ fi ṣeré o. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú ẹ má bínú nítorí pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò ń ṣe ọ̀rọ̀ tèmi nìkan ó ti di ọ̀rọ̀ ti àwọn àgbààgbà náà. ẹ má bínú gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà lápapọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ni òun ló ń pè fún torí pé ó ti di kò ń ṣe ti èmi nìkan bẹ́ẹ̀ ni torí pé ẹni tó bá ní ọmọ tó jábí amọ kò gbọ́dọ̀ má sọ̀rọ̀ sórí orí ìṣẹ̀lẹ̀ yìí bẹ́ẹ̀ ni a dẹ̀ dúpẹ́ fọlọ́run bá mi Èdùmàrè wípé ìyá Beula ti pè wọ́n ti jẹ́ ká mọ̀ pé báyìí ló ṣe rí àmọ́ a ní àfikọ́ wá kí wọ́n bá wa sọ̀rọ̀ á pè wọ́n lórí WhatsApp kọ gbogbo aráyé á gbọ́ nǹkan tí a bá ń sọ tí wọ́n á lè gbọ́ wa kétékété pé báyìí kàṣà báyìí kàwòdì Ọlọ́run pé ní fọmọ pa gbogbo alẹ́kún torí orin kan tó wá sí mi lẹ́nu pé Ọlọ́run má fi kú ọmọ bá mi wí kò má sọ pé ó fi ṣàdánwò ni Ọlọ́run má fi kú ọmọ ṣàdánwò má dá wàhálà sí mi lágbàdá Ọlọ́run má fi kú ọmọ bẹ́yìn wí kó wá sọ pé òun fi ṣàdánwò ni kọ́lọ́run má fi kú ọmọ ṣàdánwò kó má dá wàhálà sí yín lágbàdá
ọlọ́run kì í fi ikú ọmọ bá gbogbo nìkan kan wa wí, kò dé ní dá wàhálà sí gbogbo alẹ́yìn agbada lọ́lọ́ ọlọ́run ọba mi Èdùmàrè. Ẹ jẹ́ ká wá pe ìyá wa, ìyá Beulah. Màá fẹ́ kẹ́ gbọ́rọ̀ ní ẹnu wọn bó ṣe jẹ́ àti bó ṣe lọ àti bó ṣe kíni bó ṣe rí. Ẹ máa bá wa bọ̀. Mr. Mighty ló kọ tèmi jẹ́. Tó bá yẹ pé àkọ́kọ́ ìrè tẹ́ máa rí wa lórí ìkànnì, ẹ bá wa subscribe, ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa comment. Ọwọ́ tẹ́ fi ń comment ọwọ́ náà ò ní ṣe kíni kò ní rọ o. Ẹ gba ìpè ayọ̀ aṣọ ọlọ́run ọba mi Èdùmàrè. Ẹ máa bá wa bọ̀. Hello, ẹ ká sàn mà. Báwo lọ́dọ̀ yín mà? Adúpẹ́ lọ́wọ́ náà sà. Mr. Mighty lẹni tó ń bá yín sọ̀rọ̀ orí ètò báyìí lẹ wà báyìí. Ẹ wà ní live báyìí, àmọ́ mo fẹ́ jẹ́ kí kẹ́kọ̀ọ́ fún wa ní ìṣẹ́jú kan náà kí a fi àdí ẹni tí àwọn ọ̀rọ̀ yìí náà tún kàn gbọ̀ngbọ̀n. Ṣó ti yé yín? Ẹ má bínú. Ẹ jọ̀ọ́ o. Hello. Hello, salamu alaikum. Wa alaikum salam tulayi barakatuh. Ẹ ra sà, báwo ni Afa Saheed? Náà, báwo lọ́dọ̀ yín? A dúpẹ́ fọ́lọ́run. Mo ti pe Fáìsì sọ pé ó ní àwọn bízì pọ́n lè pàdé wa lórí ètò wípé àmọ́ pé kẹ́yìn wá ṣe adélé fáwọn. A wà ní láìfù báyìí ni òun la wà. Ṣé ń gbọ́ mi sà? Mo rò pé bóyá ẹ ti máa gbọ́ nǹkan kan tó ṣẹlẹ̀ tí mo ṣe ètò lé lórí ní bí ìjẹta sẹ́yìn. Network yẹn ibi tẹ́ wà yẹn ò dáa. Ìyá wa Beulah, ẹ ká sọ mà. Báwo lọ́dọ̀ yín mà? Adúpẹ́ lọ́wọ́ náà sà. Alhamdulillah. Ó ní fídíò kan tá a ṣe ní ìjẹta nípa ọmọ ìkókó kan tí wọ́n fi ṣọwọ́ sí wa, tí wọ́n lẹ ẹnu ọmọ ìkókó yìí tí ó sì fi ṣọwọ́ sí wa tá a ṣètò lé lórí. Torí tá bá ní ká wo ọmọ ìkókó yìí tá a ṣe ń wò kò tí lè ju bí ọmọ oṣù bíi méje àbí oṣù mẹ́jọ lọ tá a ṣe ń rí yẹn. Àmọ́ kíní yìí ló kọ wá lóminú, kò ń ṣe pé bóyá ọ̀rọ̀ bọ́gà tàbí kò ń ṣe bọ́gà, àmọ́ torí pé ó jẹ́ ọmọ kékeré tá a rí ọmọ ìkókó pẹ̀lú sẹ́lótéèpù lẹ́nu ẹ̀. Ìtara abiyamọ yìí ló fà á tá a fi ṣètò ìlé lórí wípé ẹni tó bọ́ tó yẹ kíni tó ọ̀rọ̀ yìí bá kàn tó fi lè ṣerú nǹkan báyìí, ó yẹ kíni ká lè rí irú èèyàn bẹ́ẹ̀. Àmọ́ a gbìyànjú, ní nọ́mbà yín, ní àdírẹ́sì yín, ní nǹkan kan nípa yín tá a lè fi pè yín, ló jẹ́ ká ṣe ètò yìí tá a lè ṣe wípé kíni ẹni tó bá mọ̀ yín tó lè bá wa ṣí ẹ̀ kó kàn yín lára. A dẹ̀ dúpẹ́ fọ́lọ́run pé ó kàn yín lára, ẹ rí ẹ pè wá. Àmọ́ kó máa jẹ́ pé bóyá àwa nìkan ni a gbọ́ nǹkan tó ṣẹlẹ̀, bóyá àwa nìkan lè sọ fún. Ẹ wà ní láìfù báyìí. A fẹ́ kẹ́ ẹ bá wa ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀, bí ọ̀bẹ ṣe kún bí iṣu ṣe bẹ́. Ẹ jọ̀ọ́ kẹ́ ẹ bá wa ṣàlàyé fún gbogbo ọmọ Nàìjíríà tí ń bẹ ní Libya, pàápàá jùlọ gbogbo ọmọ Yorùbá lápapọ̀. So ẹ lè ṣàlàyé, ẹ lè yànnàná títí ara títí yín náà kúrò ńbẹ̀, wọ́n á lè gbọ́ ti apá àtọ̀dọ̀ ti yín náà. Kò ní jẹ́ pé bóyá a gbọ́ ẹjọ́ apá kan dápá kan sí. Òun la ṣe ní àfi ká pè yín sórí ètò lọ́sàn-án yìí. Ẹ jọ̀ọ́ a fẹ́ kẹ́ ẹ bá wa ṣàlàyé bó ṣe jẹ́. Ọlọ́run á tún fi yín náà sí lágbára Ọlọ́run. Àmín yàlá o. Àmín. Ṣé ìyá ọmọ yóò tọ́ ó pé wọlé?
tó kọ́kọ́ làwọn tó ń bọ̀ ìgbà táwọn yẹn ń bọ̀ ló sọ wọ́n tẹ̀lé wọn ìgbọ́n débi tí wọ́n ti gbà wọ́n lọ́ ya fọ́tò ẹ̀yin mẹ́ta lẹ́kọ̀ọ́ bó lẹ́sẹ̀ jẹ́ mẹ́rin wọ́n lọ rí àwọn ni ó pé kò sí wàhálà àtọmọ yìí ń bọ̀ mọ́tò tó jẹ́ kí wọ́n wọ̀ ó wọ mọ́tò mi ó wọ tìrákè mo fowó gbà jáde ìgbà tó dé ṣé ń gbọ́ mi sà. a wà pẹ̀lú yín mà. àtòjọ́ ni mo mọ̀ pé ó lóyún ìmúdélé bó ṣe déjọ́ yẹn mo kọ́ mo lọ sí hospital wọ́n ya fọ́tò fún wọn ló lóyún mo dẹ̀ sọ fáwọn ọmọ tó wà nílé pé ẹjọ́ àkórí ọlọ́ ẹ̀ ní dáràn o ọmọ yìí bá béèrè paracetamol lásán lọ́wọ́ yín anybody ò gbọ́dọ̀ fún un toró ti wá bá mi ó ní kí ìjọ kí ni kò fún fóun máa ṣe sí mo ní òsì tó máa ṣe sí o ó ti ní wà bí ni ó dàgbò gbóná ọjọ́ kan wọlé mo ní bíbí ló máa bí o ìṣúná mi lè fẹ̀yọ́ fún yàn adẹ̀jọ́ bẹ̀rẹ̀ àdìyàn lọ ọmọ yìí níwájú ọlọ́àtẹ̀ èèyàn ọmọ yìí ní ìkó aṣọ fún ìfọ̀rí aṣọ rẹ̀ tó bá fẹ́ fọwọ́ sí pàṣẹ ìlú fi máa bọ̀. mo tẹ lọ sí iṣẹ́ kò ṣe kó tó lọ fẹ́ kó fi bímọ aṣọ rẹ̀ tó bá máa fọwọ́ sí machine mo máa jókòó sẹ́nu ọ̀nà Facebook báyìí kó tó wẹ̀ ní níbi tó yọ bòjú ó dẹ̀ yọ̀lẹ́ gbogbo bóde ṣe ń lọ fún màá tó pé ẹgbẹ́ nàìjíríà ẹ bá mi bọ́mọ ìsọ̀rọ̀ bí eléyìí ló ti ń ṣe títí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àlàjò bímọ láyọ̀ àtàlàfíà ìgbà tó bímọ mo tọ́jú ọmọ mi lọ ó kú ọ̀la tọ́mọ yẹn máa kó kan mo lọ rà ṣé ẹ gbọ́ mi gbà. mo wà pẹ̀lú yín a wà pẹ̀lú yín à ń gbọ́ yín. mo lọ ra fún ọmọ yẹn kí n tó dé ọmọ yìí ti lọ bí gbígbóná tọmọ yìí nínú. bẹ́ẹ̀ ni kó méjì ló kú ọ̀la tọ́mọ yẹn máa kú oṣù kan ó ro gbígbóná sínú kí n tó lọ oúnjẹ dé oúnjẹ fún ọmọ ni mo lọ rà pé tí ìbímọ rí ó dẹ̀ ti sọ fún ó ti sọ fáwọn tó ń bẹ́nu lé pé tó ń bá bímọ yẹn pé òun ò nídìí ẹ̀ kó padà bọ̀tẹ̀mí sọ fún wípé ìjẹ́dọ́mọ ló máa bí ọmọ eléyìí náà dẹ̀ ni mo máa wò láwòye ọkí tó wọlé ọmọ yẹn ti ń pọ fóònù lẹ́nu àti ní mo pariwo mo súré pé àwọn èèyàn lórí fóònù nǹkan tí mo rí lélẹ̀ àwọn tó mọ̀ pé ọmọ ń bẹ lọ́dọ̀ mi tó gbójú wọlé tó bímọ mo pe ara àwọn tó wà ní union Oòduà bí eléyìí wọ́n ní kí n máa múyọ̀ kí n máa fi bu ọmọ yẹn lẹ́yìn títí tọ́mọ yẹn fi padà lóòótọ́ ìyá ọmọ yìí lọ síbi iṣẹ́ mi ìfẹ́ kó lọ bí iṣẹ́ ó fún rẹ̀ la máa sọ fún mọ́mí ìgbẹ́jọ́ náà máa lọ bí iṣẹ́ òun ò sáà ṣiṣẹ́ rí ẹjọ́ náà mọ bílẹ̀ àràbù ṣe rí ṣe gbogbo ẹ̀ níwájú ọlá àti ìyá ọmọ yìí máa ń gbọ́ fún tó bá ti kó pàwà ló fẹ́ fi dé kò sí owó jẹ bẹ́ẹ̀ lé fún bẹ́ẹ̀ ní ìfà. mo wà pẹ̀lú yín a wà pẹ̀lú yín. kò sí owó jẹ bẹ́ẹ̀ lé fún ọmọ yìí ó máa gbà á bó bá máa kígbe fún àwàsó máa ké ìjọ kan mo pa àwọn fámílì ẹ̀ a ṣe fídíò pọ̀ mo ní kàn wò wọ́n ní bóyá ọlọ́kà àánú ni bóyá ọlọ́kà orí ni wọ́n ṣe fídíò wọ́n ní kí n gbé sínú ẹ̀sẹ̀ gbogbo ẹ̀ wọ́n ní ọmọ yìí ò lọ́ka kò sí kankan kí wá ló ń kétí ìgbà tí mo fẹ́ tiẹ̀ ẹni tó sọ pé òun ló lóyún mo sọ fún àwọn fámílì ẹ̀ trace ẹni yẹn lọ wọn kò rí kí ìrànṣẹ́ wọn ní tí n bá ti ń jí àbẹ́ni tàbí tó bá ti ń ké kí n máa kí torí ọmọ yìí mi lọ síbi iṣẹ́ mọ́ torí mi fúnra mi ti jẹ́ mi lọ síbi iṣẹ́ ìjọ yẹn mo jáde mo lọ ra nǹkan náà ni tí ọmọ yìí nìkan bá wà ní àtẹ̀mí tí bá fẹ́ wọ tọ́lẹ́tì mo máa gbọ́ ọmọ ilé yìí wọnú tọ́lẹ́tì mi kì í fi tì yẹ síta bí gbogbo pa ó bẹ ní ọkàn mi kì í fi tì í pé àtọ́ yìí dání ogun fẹ́ wọ tọ́lẹ́tì mi o ìjọ yẹn mo jáde àwọn èèyàn wà nulẹ̀ bí mo ṣe máa dé ọmọ yìí ò kí gba ẹmọ kí ní ọmọ jọ̀wọ́ tó máa ń fún ọmọ yẹn sọ́kà yẹn. ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ jọ̀ọ́ ń fẹ́ kẹ́ ẹ má bá wa gbọ́ kínní yìí a wà pẹ̀lú yín mà. ọmọ yẹn bá kẹ́tẹ́ ẹ bá fún ní sọ́kà yẹn ọmọ yìí ò ní gbà á máa fi ahọ́n tì jáde púpọ̀ ló dẹ̀ sí ilé yìí kí ló tún fẹ́ ìwọ ọmọ yìí tí mo bá fẹ́ sùn ní òru mo máa gbọ́ ọmọ yìí fún mo máa dàyà délẹ̀ sí mo máa pọ̀ mọ́jú ni. fún ìgbà àkọ́kọ́ bí ìyá ẹ̀ tó fi sọ́kà yẹn sí lẹ́nu èmi tiẹ̀ jáde mo wá bá sọ́kà yẹn ní ẹnu ẹ̀ mo wá rí tó fi pépà sọ́lé tèpù mú sọ́kà yẹn mọ́ ní ẹ̀ má ní à kí ló dé tẹ̀ fi sọ́lé tèpù mú ọmọ yẹn lẹ́nu ó ní mọ́ni ó ní pàtó kékeré tó ń dẹ̀ fi fún lóúnjẹ tó ń wò mọ́ nǹkan tí òun máa ṣe pé bó ṣe wá fún ní sọ́kà yẹn ló wá mú sọ́lé tèpù mú òun fi lẹ̀ mọ́ pé òun dẹ̀ rí pé ó wá fa sọ́kà yẹn títí tó fi kùn
ẹ má bínú mà ẹ má bínú mà ẹni ìyá mi ẹ ló mà nǹkan tẹ́ ẹ̀ ń sọ nísìnyí wípé ẹni sẹ́lótéèpù tó fi lẹ ọmọ yẹn lẹ́nu ìyá ẹ̀ ló ṣe kí ni ló lẹ sẹ́lótéèpù mọ́ ọmọ yìí lẹ́nu fún ara ẹ̀. ok nígbà àkọ́kọ́ ó lẹ sẹ́lótéèpù mọ́lẹ̀ ó lẹ sẹ́lótéèpù mọ́ ọmọ yìí lẹ́nu pẹ̀lú sọ́kà. ok mà à ń gbọ́ yín mà. ìjọ tí ọ̀rọ̀ yìí bẹ̀ wá ṣẹlẹ̀ ara àwọn tó wá síbi ọ̀dọ̀ mi ní ìjọ yẹn ara wọn náà ló fọmọ yìí lóúnjẹ tó fi jẹ fídà kìíní tó jẹ kejì tó jẹ kẹta bọ ìgbà tí mi ò ní burúkú lọ́sọ̀ sí yàn ní ìdàrú pé èèyàn lè ṣe burúkú sí mi bó ṣe wá ń ṣe ìyá wá dà pé ọkùnrin ni ó wá dà pé àwọn olùkọ́ ẹ ló jẹ ní ìsìn ó ti fi mẹ́ta tí ó jẹ ó dẹ̀ sì ń ké ikú ẹ ló yọ yìí kí ló wá ṣe é báyìí mo dẹ̀ gbé mo lọ bomi sí lára mo ní ẹmọ wọlé mo ní ó máa dá ilé mo ló ní lọ́jíìkì tí a máa rẹ̀ mo ní bó ṣe máa ń kígbe ẹ̀nìyàn mo ní kó dóòbù kò sùn mo ní bẹ́ẹ̀ náà ni lọ́sàn-án àbátáwà náà lẹ́jọ́ yẹn à ń lọ bíi 12 tí bá fẹ́ ṣe pé nǹkan burúkú àbí nǹkan tẹ́mi mọ̀ yìí pé bóyá wọ́n kàn lè pàǹtì àbí anybody kàn ṣe ẹ̀ṣẹ̀ kínní ìtura rẹ̀ níjọ́ yẹn mo dẹ̀ mú sọ́kà yẹn níwájú ọlá àtẹ̀yìn mo dẹ̀ fi sọ́kà yẹn sínú ẹnu mo ní tẹ̀yìn sọ́lẹ́tẹ̀kù ní mo lóun ló máa mú sọ́kà yẹn dúró mo ní tó bá ti wá fa sọ́kà yẹn o tó bá ti sùn mo lá máa sí sọ́lẹ́tẹ̀kù yẹn pé kó tiẹ̀ lè sùn pé bóyá gbé tó ké náà ni ò jẹ́ kó ní ní ara mo sì pé Nàìjíríà oríṣiríṣi oògùn tó bá mi sẹ́ǹdì pé kí n lò fún ní ìríra bíi. mọ́mí wa ìgbà àkọ́kọ́ tẹ ní ẹran ìyá rẹ̀ ló fi sọ́kà àti sọ́lítèpù sí lẹ́nu yẹn oṣù mélòó lọmọ náà wà ń gbà náà. ìgbà yóò ti lọ bíi 2 months. 2 months. ok ìgbà tẹ́yìn náà wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ sí practice ẹ̀ lélẹ̀ kẹ́ sọ nísìn oṣù wo ni. ó kú bóyá bíi 3 days kò pé 3 months nígbà yẹn. lẹ́yìn náà practice láti tó máa fi sọ́kà yẹn àti sọ́lítèpù sí lẹ́nu. báyà continue. nǹkan tí mo ṣe nìyẹn mi ò rò bí títí ọmọ tí mo ṣe wàhálà lé lórí mi lè gbàdúrà pé kí ó kú torí ìdùnnú èmi gan mo máa ń sọ sọ̀rọ̀ yàrá ni ọmọ àwọn gbóyún wọlé mo máa ń pè yà kí ni wọ́n máa ń experience ọmọ yìí mo ti fẹ́ gbé pé bóyá àwọn tó máa ń tọ́jú ọmọ wọn ni wọ́n á gba iye bẹ́ẹ̀ máa níyà iye bò tó bá ṣàjẹ́ mi mo bí àbábúrò mi ló gbé wọlé ṣé mo máa gbé lọ fún yàn ni ok mo máa stop ṣẹ́ níwájú ọlọ́sẹ̀yàn láti ìgbà tí ìyá ọmọ yìí ti bímọ mi nǹkan fẹ́ náírà nígbà pé yẹn bóyá yẹn owó fúdù o owó oògùn o owó nǹkan kan iye tó ọmọ máa san òun náà ló máa san tó bá jẹ́ mi mo bí sẹ́mi ní ra fúdù fún sẹ́mi ní oúnjẹ fún bọ̀ fún ìyàlẹ́nu ìgbà tí wọ́n wá sẹ́ndì fídíò yẹn sí mi pé báyìí tí mo wá ń gbọ́ fídíò yẹn tí mo wá ń gbórí sí rí ti máa ní èmi ọlọ́yìn pé bó ṣe ń bọ̀ sílé tí òun ṣe lé la wà òun nìkan ní pé lé la wà ni màá ní ká já ṣe fídíò kò sí ọmọ ìjàbídì tó lè sọ pé mo gbọ́wọ́ sókè lòún rí torí èmi máa ń wò wípé ẹni tó ti wà lẹ́yìn ó náà máa dèrò wájú. wọn ò dẹ̀ sọ pé bóyá wọ́n wọ́n fẹ́ dáná oúnjẹ mo wá ń dín oúnjẹ fún wọn fúnra wọn náà máa ṣe nǹkan tán bá fẹ́. kò sí ọmọ náà àtọkùnrin àtobìnrin ò sómi wàá mọ nǹkan tí mo ṣe mi mọ nǹkan tí yóò ṣẹlẹ̀ lóòótọ́ èmi fúnra mi báyìí o mo ti rí nǹkan tí mo ṣe báyìí bí àṣìṣe pé torí mi ì dẹ̀ kà kún mi kàkún pé bóyá kinní ní ọ̀dọ̀ ti tèmi pé kinní mi mọ̀ yìí pé wọ́n máa bá mi káàntì ẹ̀ báyẹn. Afa Saheed. Ẹ jọ̀ọ́ sà mọ́mí wa ìyá Bíọ́lá ẹ jọ̀ọ́ ṣé ẹ ṣì ní nǹkan tẹ́ fẹ́ sọ sí kọ́ tó bẹ̀rẹ̀ fẹ́ kọ́ délẹ̀ náà kí wọ́n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ títí wọn. nǹkan tí mo fẹ́ sọ tí mo lè sọ lálàyé báyìí. ok all right ma. naam. ẹni tí ó gbé ẹjọ́ rúmà yìí wá sí ọ̀dọ̀ mi tí wo fídíò yẹn mi tí mọ tí ẹni tó wà nínú ẹ̀ mo ti rí póòsì yẹn wọ́n ti sẹ́ǹdì ẹ̀ sí mi ṣe ẹ̀dá sáà kí ni ẹjọ́ ẹni yẹn tó fi sùn ọmọ táwọn sọ yìí ń kọ́.
àti ìyá rẹ̀. nítorí ẹ̀ náà mo ṣe fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ dá sí ná kí n tó lè sọ. ìyá rẹ̀ wà ní ẹni sùúrù mọ́mí wa níbo ni ìyá ẹ wà wá iṣẹ́ ló wà tó ti sẹ́ẹ̀dì fídíò yẹn sí yín ni sí Mighty ni àbí báwo ni fídíò yẹn ṣe gbọ́dọ̀ Mighty. ìyẹn ṣe yóò dáa fún mi. sẹ́rí bí yóò wí àwọn Yorùbá. kéré bí ọmọ náà gún wà gbẹ̀sẹ̀ tó bá ṣe burúkú náà tó bá kéré bí ọmọ náà gún wà gbẹ̀sẹ̀ fídíò yìí ara àwọn jẹ̀díjì mi ó nìkan tó ń bẹ níbi iṣẹ́ àwọn wá sílé ìjọ tó sì wá sílé wọ́n dáná fún wọn torí mo ṣe máa ń kó gbogbo ọmọra ni ó bọ́ sí jọ Friday wọ́n jọ ṣe fídíò kan ẹni tó jọ ṣe fídíò kan yẹn òun ló sin ṣọ́ọ̀ṣì ó wá gbé fídíò sí ọmọ yẹn òun ló sin ṣọ́ọ̀ṣì ọkùnrin ní kó dẹ́ jẹ̀dídì kejì jẹ̀dídì yìí mi ló ló ṣe fídíò yẹn. bẹ́ẹ̀ ni kò ṣe pé òun àti yọmọ ẹ̀ náà jọ wọlé kì í ṣe pé bóyá mọ́ fámìlì àbí pé àtọ́ ẹbí àbẹ́bí mi tó ṣe ni pé àjọ wà náà àdàjọ ń ṣeré ara àwọn ọkùnrin yẹn iná ló fọmọ yẹn ló ń jẹ níjọ yẹn fọmọ yẹn tó fi ń ké ṣó mi ìmẹ̀sẹ̀ mi. mọ́mí wa ẹ sọ wípé ẹ mọ ẹ̀ṣẹ̀ yín. náà mi ìdáyín lẹ́sọ̀ mo kàn fẹ́ béèrè àwọn ìbéèrè ni o. torí ní ìṣọ̀kan Yorùbá àti ń dáyàn ní ẹjọ́ bẹ́ẹ̀ a máa ń fẹ́ àtúnṣe kí àtúnṣe máa wà nínú nǹkan. bẹ́ẹ̀ náà ṣe wá fi ojú wo bí ẹ ṣe gbé sọ́kà sí ọmọ ẹ lẹ́nu tí wọ́n sọ létèpù ẹ̀ ǹjẹ́ ó dáa lójú tẹ̀yìn tẹ̀ fi wò ó. irú bí nǹkan tó ṣẹlẹ̀ yìí báyìí ṣe ṣẹlẹ̀ èmi fúnra mi mo ti ra ẹni sùúrù kẹrí béèrè tí mo kàn béèrè òun bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣe ọ̀dà sà ṣé n tó dáa ni àbí kò dáa. kò dáa sàn. kò dáa. àzúnì pé kó wá jẹ́ pé ọmọ tí yóò ṣe wá bímọ yìí ọmọ tọ̀dọ̀ yín gangan ló bí ọmọ yìí kọ́mọ tá a sọ wá jẹ́ ọmọ yín tí a sì wá sọ pé ọmọ tí yín yẹn kò sí ìdàgbà tó di pé yóò máa bí amọ̀ tí wọ́n ṣe irú nǹkan báyìí gangan sí ọmọ yín ǹjẹ́ ẹ gbà inú yóò dùn sí pé ọmọ mi ló fi sọ́kà sí lẹ́nu tó sọ́ létèkù báyìí. ní àkọ́kọ́ tí ọmọ yẹn ṣe. Hello mọ́mí wa. Hello sir. Ṣé ẹ̀ ń gbádùn mi? Mo ń gbọ́ yín sà. Ṣé ẹ gbọ́ ìgbà tí mo sọ? Mo ní ká ní wípé bí ọmọ yín gangan òun ló ní oyún tó bí ọmọ yẹn. Tí ó wá kọ́kọ́ ṣe kinní yẹn tó fi sọ́kà sọmọ lẹ́nu tó sọ létèkù ẹnu ẹ̀ sẹ́yìn wá fojú rí. Gẹ́gẹ́ bí abiyamọ tẹ̀yìn jẹ́ irú ìwà wo lẹ̀yin ó wù sí ọmọ tẹ̀yìn bí nínú yẹn? Dájì, mo ti rí gẹ́gẹ́ bí àsìkò. Ọlọ́run tún gbogbo wa ṣe. Ọlọ́run nìkan ló bá tó ń gbé. Máa ń ṣiṣẹ́ ìdìbò náà, ó wà pé Benghazi náà wà. Benghazi ni wọ́n wà nítorí. Ọlọ́run máa nìkan ló bá tó gbé. Ọlọ́run tún gbogbo wa ṣe. Nǹkan tí ó ń ṣẹlẹ̀ tí ṣé ń gbọ́ mi sà? Normally ìgbà tí fídíò yẹn jáde tí mo bá Vice sọ̀rọ̀ hàn pé ibi táwa wà yàtọ̀ sí ibi táwọn wà bọ́ ní àwọn fẹ́ pe Odùduwà ọ̀dọ̀ wọn lọ́hùn bọ́ èmi sọ fún yín pé ọmọ gbé yẹ kó join wa bọ́ Bizzo náà wà ní airport tó mo ti wà ní kọ́ báyìí sí wọ́n ring wọ́n sọ pé wọ́n wà ní kínní wọ́n ní chairman wọn pé wọ́n máa pe chairman wọn bọ́ nínú ọ̀rọ̀ tí mọ́mì yìí àti ẹnìkan tó pè mí ní àná tó sọ wọ́n ní wípé Odùduwà náà wípé ó dàgbọ́ bóyá ní ọ̀wọ́n mọ̀ pa kéèsì ọmọ yẹn tẹ́lẹ̀ wípé bí àgbàtọ̀ náà lóyún ọ̀kan bẹ́ẹ̀ yẹn tí mo á sọ fún wọn pé kọ́ ní sùúrù náà kọ́ yẹ kí n bá wọn sọ̀rọ̀ ká gbọ́ nǹkan sí gbọ́ àwọn tó ti gbọ́ àlọ́ ń sìn kọ́ lè gbọ́ àbọ̀
before anything kó tó lè ṣẹlẹ̀ because tá a bá ní pé òkè. ẹni sùúrù máa ń ṣùgbọ́n èyí ń dáadáa. Naam. nǹkan tí wọ́n rìpọ́tì tán fún lánàá ni pé ọ̀rọ̀ yìí Odùduwà àti Benghazi ti gbọ́ tẹ́lẹ̀. wọ́n ní táìmù ìyẹn tí wọ́n ṣe sọ fún mi tí ẹnìkan pè mí láti ọ̀dọ̀ mọ́mì yìí ọkùnrin ni wọ́n sọ ọ jẹ́ kí aláìsí pé nígbà tí ọmọ yẹn lóyún pé nígbà tó bímọ pé ó dà pọ̀ àwọn Odùduwà tí Benghazi ti ọmọ pa kéèsì yẹn so ẹ̀ máa sọ fún ọkùnrin náà àwọn fẹ́ pe ṣáàmánú wọn kọ́wọn lè tẹ́ńdà incident yẹn fún wọn ìyẹn ní alẹ́ àná tèmi àti wọn sọ̀rọ̀ bọ̀ mo á ní normally tàbá ní kọ́ tẹ́ńdà kéèsì yẹn fún wọn tí a sọ nǹkan tó ṣẹlẹ̀ kí àwọn èèyàn náà tó ti gbọ́ nǹkan tó kọ́kọ́ ṣẹlẹ̀ kó gbọ́ sáìdì titi wọn náà kó má dàbí pé bóyá ojú ẹ̀ náà máa kí náà máa fi wò wọ́n a gbọ́dọ̀ wá sórí afẹ́fẹ́ náà káyọ̀nà náà bó ṣe jẹ́ káwọn náà sọ ti sáìdì wọn tó bá pè tẹ̀ máa wá lọ pé òkè o ó máa wá dé ọ̀dọ̀ Oòduà community kìíní ní ọ̀dọ̀ wọn bẹ̀rẹ̀ náà bọ̀ ká kọ́ clear ti orí afẹ́fẹ́ nípa titi wọn kó lè gbọ́ sáìdì titi wọn yẹn náà ṣé ó yẹ yín bẹ́ẹ̀ yẹn sà ìyẹn bẹ́ẹ̀ àmọ́ nǹkan tí mi wá fẹ́ béèrè lọ́wọ́ ìyá wa ni wípé number one ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tó sọ wípé ọ ní ọmọ yìí alákọ̀ọ́kọ́ pé òun lọ́kọ́ ṣe ọmọ lọ́kọ́ lọ sí tèpù mọ́ ọmọ ẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ pẹ̀lú sọ́kà kí ni ìgbésẹ̀ tó gbé ń gbà yẹn ìgbà tó rí bẹ́ẹ̀ kí ni nǹkan tó bọ́ ọmọ yẹn sọ ń gbà yẹn because tó bá jẹ́ pé normally náà ọmọ yìí náà ọmọ tó bímọ yìí náà ó máa ní nǹkan tẹ́ máa ṣe ìgbà tẹ́ rírù nǹkan bẹ́ẹ̀ kí ni ìgbésẹ̀ tẹ́ gbé nígbà yẹn tẹ́gbó kí a. ọ̀nà ògbésẹ̀ kankan ò dáa ọmọ tó ń sọ yín sìn ẹjọ́ má bínú o ẹ mọ̀ pé nísìnyí ọmọ yìí náà ó ti wà ń bẹ̀ a lè dá yín lẹ́jọ́ a lè dá yín lẹ́bi àwọn òǹdàlẹ̀ àtúnṣe làwa máa ń wá pé òkè o báyìí ni báyìí kàṣà báyìí káwòdì ẹyọ ọmọ tí à ń sọ̀rọ̀ pa yín sìn ṣé kò sí tá a ṣe lè báwọn gan sọ̀rọ̀ tá a ṣe lè rí ṣàrò sóhun náà ẹni tó jẹ́ ìyá ọmọ yìí mà. àfi tó bá wá sí lẹ́tà ẹ ò pé mo tó ká níbẹ̀ ká pè báyìí kò sí bí mo ṣe fẹ́ lọ sí níbi ká àwọn lọ́ọ̀kì ìsapamọ́ síbì kan. ó dà. ẹ má bínú pé ìbéèrè mi pọ̀ o. ọmọ tí ó ní ọmọ yìí gangan ṣe mọ̀ pé jẹ̀dídì ni. ìgbà tí ó gbọ́ pé torí ẹ máa ti pè é máa ti ṣàlàyé fún un. wọlé mo fijọ́ tó máa pè ẹnìkan nù sàárè fúra ó dàbí nǹkan rẹ̀. kò tí ì mọ̀ pé nǹkan kan báyẹn ṣẹlẹ̀ kò tí ì mọ̀ pé wọ́n sọ pé. mo fijọ́ tó máa pè mí nìkan nínú sàárè fúra mi pé torí mi ò róbi sí. kò sí problem. nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé tí chairman tọ̀dọ̀ wa ń bì ó ṣeé ṣe kán pé àwọn Oòduà yẹn náà àwọn náà máa mọ bí ibi tó ń sọ̀rọ̀ sí ní ṣe ọ̀dọ̀ sá. Ọlọ́run ó ti dáadáa fún wa gbogbo kùdìẹ̀kudiẹ nìkọ̀ọ̀kan wa Ọlọ́run bá a kú ń bẹ̀ ṣe. Hello ìyá wa ẹ má bínú kẹ́ẹ̀dẹ̀ má fi ṣèbínú pé kíní àtúnṣe làwa gan ṣe òun làwa náà wá a lè rí nǹkan tó bá máa kíni tó bá máa kù díẹ̀ káàtó ká má sọ lórí ètò táwa ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa ní pé tá a bá rí ibi tó kù díẹ̀ káàtó ká sọ síta so that àwọn tó bá tún jẹ́ tó ń bá bọ̀ ń ta tó bá rí nǹkan báyìí wọn ò ní lè bìkítà láti kíni láti hùwà kan tàbí ìkejì nípa ohun tí ò dáa ṣó ti yé yín mà nítorí la ṣe fídíò dápò kí ẹni tó bá dọ́dọ̀ ti yín o kẹ́ ẹ lè wá láti wá sọ ti ọ̀dọ̀ ti yín bọ̀ àmọ́ ní ọ̀rọ̀ tó sì wà ńlẹ̀ yìí ṣáàmánù wa náà ó sì máa bá wa dásìtọ́sọ́ náà máa pe àwọn Oòduà tó wà ní ọ̀dọ̀ ti yín pé òkè báyìí kàṣà báyìí káwòdì bọ̀ akọ̀fẹ́ yẹ kẹ́yìn wá kẹ́ wá clear ara yín ìtó wá kù ńsìn yóò wá kù ní láàárín àwọn community Oòduà tó wà ní Benghazi àti ẹ̀yin náà tí ó ti yé yín bẹ́ẹ̀ yẹn mà sọ̀rọ̀ wọn á wá gbégbèsè tó yẹ kó gbé láti pe ọmọ yìí láti bọ́ ọmọ yìí sọ̀rọ̀ láti pè yín náà láti gbọ́ látọ̀dọ̀ ọmọ yìí àti láti gbọ́ láti ọ̀dọ̀ tiyín náà
bọ̀ akọ̀fẹ́ kẹ́ ẹ fi léyìí kẹ́ ẹ fi clear ara yín pé káwọn èèyàn lè bá mọ̀ pé báyìí ló ṣe jẹ́ o báyìí ló ṣe jẹ́ o àwọn àwa ò wá láti tàbùkù ẹnìkan tàbí láti dájọ́ fẹ́nìkan àwọn tí àṣẹ ń bẹ lọ́wọ́ wọn àwọn làṣẹ kí ni wọ́n tèkì ọ̀rọ̀ yẹn náà wọ́n á tèkì ẹ̀ ní ọwọ́ títí wọn kò ṣe ti wá bọ̀ àwa kàn ń ṣe ní ṣe pé òkè ká gbé nǹkan síta pé ọ̀pọ̀ èèyàn ló wà tó yẹ pé wọ́n ti hùwà bàjẹ́ tó yẹ pé a lè sọ̀rọ̀ síta a ti dénú ilé tán tó máa pa mọ́lẹ̀ àmọ́ tó bá ti wà ń ta tó bá padà ṣe nǹkan tí ò jẹ́ kí wọ́n ṣe àátútú ọ̀rọ̀ yẹn wú jáde ìgbà náà láṣẹ kí ni láwàá fẹ́ lójú débi pé òkè o tó bá ṣe ń rí bí wọ́n máa rí lọ́hùn torí blogger ti pọ̀ gan ní Libya tá a wà yín sí yìí kò ń ṣe ẹnìkan ló ń ṣe blogger kò dé ṣe even àtúnú àwọn supporter tó jẹ́ tó wà Nàìjíríà tó ń gbé àwọn ọ̀rọ̀ tá à ń sọ láti bí nǹkan tó fà tá a fi ní kẹ́ wá sórí ètò ká lè pè yín kẹ́ ẹ lè sọ ti ẹnu yín kẹ́ ẹ lè sọ pé báyìí ni ó ṣe rí o a dẹ̀ dúpẹ́ fọlọ́run pé ẹ̀yin náà ṣe kí ni ẹ ti wá ẹ ti sọ sí yín pé ìyá ọmọ lọ́wọ́ ṣe kí ni ló kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ náà tó ṣe kí ni kẹ́ ẹ tó wá sọ pé ó dáa gbàtọ́ ọmọ yìí ń ké ẹ bá ní kẹ́ ẹ náà ṣe kí ni kẹ́ ẹ dọ́gbọ́n tí ìyá ọmọ yìí kó ṣe tó dá sí kẹ́ ẹ náà bá dán wá irú ọgbọ́n bẹ́ẹ̀ àwa ti gbọ́ kò sí wàhálà àmọ́ èyí tó dẹ̀ kù ó kù sọ́wọ́ wọn olórí wa wọ́n á pè yín wọ́n á bá yín sọ̀rọ̀ ìgbésẹ̀ tó kù tó tẹ́ pé ẹ máa gbé wọ́n á jẹ́ kẹ́ ẹ mọ̀ ọlọ́run ní borúkọ wa jẹ́ ọlọ́run ní ba ìwà wa jẹ́ èmi máa sọ pé bó bá hùn ìwà tó bá hùn tá a lè wù láyé yìí kò sí Libya táwa yìí ibi láti Tinubu á ti kẹ́sàn wa a kàn ń parọ́ náà ni pé ẹ̀tọ́ tó bá dọ́rùn ilé ayé ń bí láti máa kẹ́sàn yíyan ṣe dáadáa tàbí ó ṣe ìkan tó kù náà ibi láti ka ibi náà láti máa kò sí àní-àní ń bẹ̀ ìyẹn ni wípé ẹni tó bá hùn kó máa ṣe dáadáa lọ tó bá hùn kó ṣe burúkú gbogbo ẹni tó bá ń ṣe kó ṣàmọ̀ wípé òun náà ṣe kí ni òun náà ṣàbíamọ tí ó bá dẹ̀ ṣàbíamọ kó wò pé òun náà ní àbúrò tàbí ẹ̀gbọ́n tàbí ẹbí nǹkan tí àwa wà fún ni pé àtúnṣe òun ni a wà fún àjẹ́ bó ṣe jẹ́ a tún máa pè yín ẹ lè rí kọ́ọ̀lù láti ọ̀dọ̀ wọn Odùduwà ọ̀dọ̀ yín bẹ̀ bọ́ bá pè yín kẹ́ ẹ jẹ́ wọn kẹ́ ẹ yé kí ni kẹ́ ẹ lọ bá wọn sọ bá ṣe jẹ́ ṣó ti yé yín yá wa àmọ́ tó ṣe pápá tó ṣe pàtàkì jù òun láti pè yín fún yìí kẹ́ ẹ lè bá wa clear orí afẹ́fẹ́ pé ó dá báyìí ló ṣe rí o báyìí ló ṣe rí o àwọn ò bá yín sọ àsọ ti jẹ̀dídì ọ̀rọ̀ ọmọ yìí nìkan òun ló jẹ àwa lógún tá a fi rò pé ọmọ òkókó lẹ́ni yìí a gbọ́dọ̀ sọ̀rọ̀ sí ṣó ti yé yín yá wa ọlọ́run wà pẹ̀lú wa ò ní ṣe lásán o ẹ ṣeun gan all right ma. tó àjẹbóṣe jẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń bẹ ní orí ìkànnì yìí gbogbo yín pátá la kí ẹ kú àdúrótì ẹ kú ìfọmọ ènìyàn ṣe ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ti di ọ̀rọ̀ gbogbo wa kò ń ṣe ti ẹnìkan mọ́ torí tẹ́ ẹ bá rí èèyàn tó wà tí ó kù díẹ̀ káàtó a gbọ́dọ̀ jọ gbárùkù tí kájọ tú onítọ̀hún bóde ni because wọ́n ní bí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo gan kí ni a máa pín bẹ̀ òun ló fà á tí gbogbo wa tá a fi wà lẹ́nìí tá a fi ń jẹ àwọn ìyà kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n ti ṣẹ̀ síwájú tẹ́ pé àwa kan àṣekínni à ń fara káṣá ẹ̀ báyìí torí àwọn kan ló ti hùwà burúkú síwájú tó ti wá dingiri mọ́ wọn lára tọ́wọn kan ṣe kí ni tọ́ sì ń wù ú níwà dòní olónìí tó jẹ́ pé àwa táyà àmọ̀ nǹkan kan tá a mọ́wọ́ mẹsẹ̀ là ń jẹ̀yà ẹ̀ báwo ló ṣe jẹ́ pé àwọn kan ló máa jà tó bá máa kó àwọn èèyàn àwọn tí wọn ò mọ́wọ́ mẹsẹ̀ ló máa kó tí wọ́n sì máa tì wọ́n mọ́ àtìmọ́lé ọlọ́run jẹ́ àní kò ní jẹ́ ká jẹ ìyà oníyà ọba mi Èdùmàrè á wà pẹ̀lú gbogbo wa o mo kí onílé mo kálejò mo kí omidan bẹ́ẹ̀ ni mo kí àwọn bàbá pẹ̀lú ìyá pé ẹ ṣé o àdúpẹ́ ẹ kú àdúró tiwa o Mr Mighty lórúkọ tí mi jẹ́ dánkù tí ò ṣe é jí gbé Mighty Play TV bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ṣe ń bá wa follow tẹ́ ń bá wa like àdúpẹ́ àyìn lọ́gùn ẹnu pé ẹ ṣé o àbòsí ń tolóko àbòsí ń tọlọ́sà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti ń náwó nínú ìgbéga wa ìgbéga Yorùbá ìgbéga Nàìjíríà ní Libya yìí lágbára ọba mi Èdùmàrè ní wálẹ̀ láéláé ní pasún ayé
mo á máa fèyí sọ fún gbogbo wa pé ẹ̀jẹ̀ á ṣe jẹ́jẹ́ o, ẹ̀jẹ̀ á ṣe jẹ́jẹ́. tó o bá rí ẹnìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ tó bá hùwàkiwà tó hùwà kan tí ó kù díẹ̀ káàtó, kó má bàa kó bá ẹ pariwo ẹ̀ bóde o, torí ọwọ́ tá a wà yìí fẹnu ẹ fi gbara rẹ lẹ̀ ni, pariwo ẹ̀ bóde. ọ̀rẹ́ mi ni ò kan ìta wà ń bẹ̀ yìí, tó bá mọ̀ ọ̀rẹ́ ẹ o ti mọ̀ wípé dandan ó ṣeé ṣe kó mú wọn náà mọ́ o, ó mọ nǹkan tó ṣe, ó mọ nǹkan tó ṣe, ó ṣeé ṣe kó mú wọn náà mọ́. bẹ́ẹ̀ ni tẹ́lá ṣe ń pariwo wípé tó o bá rẹ́ni tó ń hùwà tí ò dáa, pariwo ẹ̀ bóde o, kó tó fi tiẹ̀ kó tó fi kó bá tiẹ̀. ẹnilẹ́ni ò ní gba, kò ní gbèrè wa o, a ní ṣe lásán. ìmọ̀ máa fi ìṣẹ̀lọ̀ máa kí gbogbo wípé wọ́n ní bọ́kọ́ bá lọ adé bá lọ ṣe kíni bá lọ àbọ̀. Mr. Mighty èmi ti ṣe kíni, mo ti lọ, mo ti padà. ẹnu mi ò ní pa mí torí ariwo owó kì í pa lámàlà, gbígbà ajá kan kì í pajá, kíkà àgbò kan kì í pàgbò. bẹ́ẹ̀ ni ariwo gbígbó báyìí kíni kì í pòbúkọ. ẹnu mi ò ní pa mí o, iṣẹ́ tẹ́ ẹ gbélé mi lọ́wọ́ ni mò ń ṣe. ẹ pọ̀n mí o, ẹ̀yin abiyamọ ayé, ẹ má jẹ́ ń jábọ́. wọ́n máa fi ń ṣèlọ wípé ẹ ṣáà dúpẹ́ o, adẹ̀kú ètò bó bá ṣe jẹ́, bó bá ṣe ń lọ, a máa fi tó yín létí, ẹ máa lè gbọ́ múrìnmúrìn lẹ́yìn bí ta bá forí ẹ̀ tì sí. ẹ ṣé gan o, ẹ ṣé o.